Ǹjẹ́ ẹ ti gbọ́? Tẹ́ ẹ bá ti gbọ́ ẹ súnmọ́ bí ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ o. Olubadan ti ìlú Ìbàdàn kábíyèsí His Royal Majesty Oba Rasheed Ladoja wọ́n sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho Osa owó bàbá dámì. Bẹ́ẹ̀ sì ni Igboho Osa náà gbéra pa o ó lọ sọ́dọ̀ wọn nílé wọn tí ń bẹ ní Bódìjà nílùú Ìbàdàn. Ẹ wá wo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n tẹ̀lé Májàsọ́lá lónìí Olóyè Sunday Igboho Osa pàápàá jùlọ àwọn tí wọ́n wá láti diaspora lọ́hùn ẹ̀yìn olókè òkun gbogbo wọn pátápátá ni wọ́n túyàyà lónìí tí wọ́n lọ fẹ̀mí ìmoore hàn tí Olúbàdàn ti ìlú Ìbàdàn. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní yiniyini kẹ́ni ó ṣèmí bàbá rẹ̀ kú ni èèyàn tá a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kónilẹ́rù lọ ni ó dàbí ọlọ́ṣà tó wọlé ti níyẹ̀wò tó kẹ́rù ẹni lọ ni. Sunday Igboho Osa ó gbéra pa ó lọ sọ́dọ̀ Olúbàdàn lónìí láti lọ fẹ̀mí ìmoore hàn láti dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti rí i dájú pé wọ́n yọ̀ǹda Sunday Igboho Osa. Ẹ̀yin èèyàn bàbá Ládọjà sọ̀rọ̀ o bẹ́ẹ̀ sì ni Olóyè Sunday Igboho Osa náà òun náà jáde sọ̀rọ̀ kí làwọn tí wọ́n sọ gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ́ ń gbé yín débẹ̀ kẹ́ wá gbọ́ kùnkùndùn ọ̀rọ̀ tó ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu Olúbàdàn tìlú Ìbàdàn lónìí àti Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho Osa owó bàbá dámì. Ṣáájú àkókò yìí kọ́ ẹja sáyé dójú ọjà mọ̀ ń bọ̀ ná ẹ má yí kó ń bẹ́ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Kápẹ́bù ni ó lò kápẹ́bù ni ó lò láti kápá ṣòro kápá obìnrin kápẹ́bù ni ó lò kápẹ́bù ni ó lò kápẹ́bù ni ó lò kápẹ́bù ni ó lò kápẹ́bù ló lè mú ọ̀tá tẹ̀kanlẹ̀ kápẹ́bù ló lè móbìnrin pariwo kápẹ́bù mọ́pamí kápẹ́bù mọ́pamí kápẹ́bù mọ́pamí kápẹ́bù. Kọkùnrin sí ẹ̀kan kó sùn lọ kọkùnrin ọ wọlé tóbìnrin kó sí ẹ̀kan kó dẹnu kọlẹ̀. Ọmọ ọdún mélòó ni ọ tí wọ́n sọ ọ́ di bàbá bá ń gbé sí. Wọlé sòṣèjọ kápẹ́bù ló nílò àtọ̀sẹ́rẹ́ àtọ̀ tí ó lè dánwọ́n kápẹ́bù ló nílò. Kó dìnira kí bàbá ó tó gbéra sọ kápẹ́bù ló nílò. Kó dìnira kó di wàhálà wọ́n fọwọ́ pò kó tó di pé bàbá gbéra sọ kápẹ́bù ló nílò. Tewétegbò la fi pò ó àwọn onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n pa á pọ̀ tí wọ́n sọ di oògùn. Láti ra tiẹ̀ pè sórí 09068664147 kápẹ́bù ni ó lò kápẹ́bù ni ó lò láti kápá ìṣòro kápá obìnrin kápẹ́bù ni ó lò kápẹ́bù. Ó yá pé nọ́mbà yẹn láti họ́dà fún capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Ó yá gbé capable lura kẹ́ni ẹlẹ́ni bá máa gbà ṣe ẹ ṣe capable natural herbal remedy ló lè mú ẹ capable. Ajìjàngbara nílẹ̀ Yorùbá Chief Sunday Adeyemi Igboho Osa àwọn ìjọba àpapọ̀ wọ́n gbé wanted tí ń bẹ lórí orúkọ wọn wọ́n gbé kú òtán yányán ni o pátápátá. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn àkáǹtì wọn tí wọ́n ti freeze gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti yọ̀ǹda. Ní báyìí Sunday Igboho Osa dé o ológìní tàjòdè gbogbo èkúté ilé ẹ tètè máa paramọ́ra torí pé kí ni ọkọ̀ ìyá yín ti dé o ẹ̀yin báńdíìtì ẹ̀yin agbésùmọ̀mí ẹ̀yin afẹ̀mí ẹni ṣòfò ọkọ̀ ìyá yín ti dé. Ẹ wo ibẹ̀ ń kọ́ mọ́ ń lọ lónìí ẹ̀yin èèyàn mi tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọdún 4 gbáko báyìí ló ti dà báyìí tí Olóyè Májàsọ́lá Igboho Osa tí wọ́n ti láǹfààní láti wá sórí ilẹ̀ bàbá wọn láǹfààní láti máa yan fandafanda lórí ilẹ̀ bàbá wọ́n ń sá kíjokíjo káàkiri látàrí wanted tíjọba àpapọ̀ ìjọba Muhammadu Buhari tó gbé sórí orúkọ wọn. Ẹ̀yin èèyàn mi tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 níṣẹ̀lẹ̀ àbàmì ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ nínú ilé Sunday Igboho Osa ní Sókà nílùú Ìbàdàn níbi tí àwọn àjọ DSS
Department of the State Service àtàwọn ọmọ ológun lẹ́wà àwọn Nàìjíríà Army wọ́n gbìnàyà wọ́n ṣígun wọlé wọnúlé olóyè májàsọ́lá Sunday Igboho Osa wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fara kásá èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́tà àbá ń wọlé sí wọn lára wá wò wọ́n nínú àgbàrá ẹ̀jẹ̀ àwọn èèyàn méjì yìí ni wọ́n sáré jọ́lọ̀ nípè lójú ẹsẹ̀ ni o bẹ́ẹ̀ sì ni àwọn 13 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n arrest ní àkókò gbà náà lọ́hùn bí olóyè májàsọ́lá Sunday Igboho Osa bó ṣe yọ bọ́rọ́ mọ́ wọn lọ́wọ́ kò sẹ́nì kankan tó yé gẹ́gẹ́ bá ti ṣe ń gbọ́ o lákòókò gbà náà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo lónírúurú ni wọ́n kó dání o ọjọ́ burúkú èṣù gbọ́ mi mú wá wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àgbàrá ẹ̀jẹ̀ ọta àbọn ìró kọlákọlá ní ń dún lákọlákọ ọ̀pọ̀lọpọ̀ gba àwọn mọ́tò tí wọ́n ní Sunday Igboho park sínú kọ́ńpáàndì lọ́ta àbọn wọlé sí lára ní àkókò gbà náà lọ́hùn àmọ́ ọ̀rọ̀ yẹn ti padà já sáyọ̀ báyìí ó ti padà já sọ́pẹ́ Olúbàdàn tìlú Ìbàdàn kábíyèsí His Royal Majesty Oba Rasheed Ladoja wọ́n jáde sọ̀rọ̀ lónìí o kí làwọn nǹkan tí wọ́n sọ wọ́n ní pé kí Sunday Igboho Osa kó máa tẹ̀ jẹ́jẹ́ o bẹ́ẹ̀ sì ni kó máa wá ọ̀nà láti jẹ́ kí ìrẹ́pọ̀ àti àlàáfíà kó jọba ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ láàrin àwọn lọ́balọ́ba wa wò wọ́n sọ̀rọ̀ síwájú o kí tó di pé mo gbé yín débẹ̀ tán ẹja sọ́sáyé dójú ọjà ẹ̀yìn yẹn mi mọ̀ ń bọ̀ o ẹ má yí kú òun bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. gbogbo ojú tó ń wò mí yálà láti ilẹ̀ Yorùbá títí tó fi dé òkè òkun ni ìwọ tí o rò pé ó ti tán jẹ́ n sọ fún ọ o má fi ìrònú para ẹ torí wípé ewé ń jẹ́ ewé wà egbò wà fún àwọn tí Elédùmarè kò lé lọ́wọ́ tó sì mọ lílo ẹ̀ ewé àtegbò ó ń jẹ́ bíi tàtijọ́ o yálà ìwọ tó jẹ́ wípé diabetes ló ń dẹ̀ ọ́ láàmú ni ó ń wọ́mọ ni ó kù díẹ̀ káàtó àbí àrùn àgànná mental problem ló bá ní ló ń dẹ̀ ọ́ láàmú ewé àtegbò wà o bí àwọn baba ńlá baba wa ṣe ń lò láyé àtijọ́ ó wà bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ wípé àtọ̀ ṣúgà ló ń dà ọ́ láàmú ni ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni tó o bá ti ní ìgbàgbọ́ wípé tó o bá ti lò ó ti rí bẹ́ẹ̀ Elédùmarè kó lé àwọn kan lọ́wọ́ o bí mo ṣe jogún ẹ̀ lọ́wọ́ baba ńlá baba tó bí mi lọ́mọ lágbá Elédùmarè tí mo bá lò fún ẹ Elédùmarè á jẹ́ kó jẹ́ fún ọ o á jẹ́ kó jẹ́ fún gbogbo ojú tó ń wò mí lé ìwọ tó wá jẹ́ wípé ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni ó ń ṣe ó ń kù díẹ̀ káàtó ni ó ti dópin látòní lọ kàn sí mi ẹ pè nọ́mbà mi +234 81 32 57 33 88 081 32 57 33 88 agbára Elédùmarè ilé ayé mi àti ẹkùn ni ó wà bákan náà mọ́ ó dàbọ̀. Bàbá Ládọjà ní pé kí Sunday Igboho Osa kí wọ́n ní sùúrù dáadáa o kí wọ́n ní sùúrù dáadáa bẹ́ẹ̀ sì ni wọ́n ní kí wọ́n máa dáyálọ́ọ̀gì pẹ̀lú gbogbo àwọn lọ́balọ́ba gbogbo àwọn tó jẹ́ olórí nílẹ̀ Yorùbá kí wọ́n rí dájú pé ìrẹ́pọ̀ tó dán mọ́rán kó wà láàrin gbogbo àwọn lọ́balọ́ba kí àlàáfíà kó jọba láàrin lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sì ni bàbá yìí sọ̀rọ̀ síwájú wọ́n ní ṣe rí gbogbo làkọjá tíyẹn bá ń là kọjá nínú ayé pé ẹ̀kọ́ ńlá ní máa fi ń kọ́ ni bẹ́ẹ̀ sì ni ó máa ń fúnyàn ní ọgbọ́n àti òye nínú gbogbo làkọjá tí Sunday Igboho Osa tó ti làkọjá yìí pé yóò ti kọ́gbọ́n láwọn ọ̀nà kan tàbí bòmíì sí fúndìí èyí ńkọ́ wọ́n ní pé ká máa gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ láti ti rí dájú pé àlàáfíà jọba nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire wọ́n ní pé wọ́n ti ní opportunity míì nù o pé àǹfààní ńlá míì ni wọ́n tún ti rí kán sì rí dájú pé wọ́n lò dáadáa kó má tún lọ misuse opportunity ẹyọ kan ṣoṣo tí wọ́n rí. Sunday Igboho Osa náà sọ̀rọ̀ o ẹ̀yin èèyàn màá gbé fọ́nrán Sunday Igboho Osa wọlé nísìn tẹ́ farabalẹ̀ wá gbọ́rọ̀ lẹ́nu wọn torí pé kíni àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí láti ń gbọ́ pọ̀n ọ̀hún bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà náà láti ń gbọ́ mọ́tá. Sunday Igboho Osa kó tó di pé mo gbé wọn wọlé wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn bẹ́ẹ̀ sì ni tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé àwọn àti kábíyèsí Bàbá Ládọjà wọ́n ti jọ sọ̀rọ̀ dáadáa nínú ìyẹ̀wù lọ́hùn bẹ́ẹ̀ sì ni àwọn oníròyìn fẹ́ máa lọ́ wọn ń fún láti rí i dájú pé wọ́n tún wú tẹnu wọn àmọ́ wọ́n kọ́ṣà ara wọn dáadáa wọ́n ní ọ̀rọ̀ táwọn sọ pẹ̀lú bàbá nínú ilé
ọ̀rọ̀ Tinubu nù ọ̀rọ̀ bàbá sọmọ nù àmọ́ ohun kan táwọn ṣáà fẹ́ sọ ni pé àwọn dúpẹ́ lọ́wọ́ bàbá dáadáa torí pé kí ni wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà bẹ́ẹ̀ sì ni wọ́n fi ẹ̀mí ìmoore hàn sí bàbá Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún dáadáa eléyìí tí wọ́n ti ṣe fún wọn wọ́n fẹ̀mí ìmoore hàn gan-an bẹ́ẹ̀ náà ni pé bàbá Tinubu pé wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ láti dájú pé ètò ààbò tí ń bẹ nílẹ̀ Yorùbá ó sẹnure dáadáa ẹ̀yin mi ẹ jẹ́ ń yí kinní sókè kẹfà balẹ̀ wá gbọ́rọ̀ lẹ́nu olóyè Májàsọ́lá Sunday Igboho Osa fún alára wọn owó bàbá dami ẹ má yí kó ń bẹ́ẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. Yorùbá ni wípé mo fẹ́ ká ṣera wa lọ́kàn kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa torí ọjọ́ ọ̀la àwọn àbúrò wa àtàwọn obìnrin wa tí ń bọ̀ lẹ́yìn kílẹ̀ Yorùbá dẹ̀ lè gòkè àgbà ká dẹ̀ mọ́ nígbàgbọ́ wípé ká mọ bú àwọn bàbá wa àwọn àgbàlagbà mo dẹ̀ nígbàgbọ́ wípé ilẹ̀ Yorùbá ń bíbà yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú gbogbo àwọn bàbá ilẹ̀ Yorùbá láti mójútó ààbò security nílẹ̀ Yorùbá gidigidi ohun tí bàbá mi bá mi sọ nìyẹn. I want you to explain. I want you to permit me to speak our language. Okay, no problem. I'm a Yoruba man. Then I don't want to say anything. People say, see the Sunday Igboho, the way it's stubborn for English is from my language. Let me say in Yoruba. Kí ni ohun tó gbé yín wá sí ọ̀dọ̀ kábíyèsí Olúbàdàn fúlàní? Ohun tó gbé mi wá sí ọ̀dọ̀ bàbá mi kábíyèsí Olúbàdàn ni pé àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu President of Nigeria pé bàbá mi Olúbàdàn lọ bá wọn ní nǹkan bíi ìjẹta ọjọ́ Friday ni bàbá mi pè mí àbí ìjẹrin ọjọ́ Friday bàbá mi pè mí ní nǹkan bíi 10 after 3 wọ́n ní àwọn wà lọ́dọ̀ president àwọn ti wáyé ojú ọ̀rọ̀ mi pé mo ti di free man kí n máa wọlé bọ̀ kí n kúrò ní exile kí n máa bọ̀ láti wá máa sùn pẹ̀lú àwọn fámìlì mi nínú ilé mi l'Íbàdàn pẹ̀lú àlàáfíà so inú mi dùn gidigidi ayọ̀ mi sì kún ìdí nìyí tí mo fi wá láti wá dúpẹ́ lọ bàbá mi Olúbàdàn kí n fi ẹ̀mí ìmoore hàn kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ president of Nigeria bàbá Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ń bá mi dúpẹ́ lọ́wọ́ wọn because àǹfààní pé wọ́n jẹ́ Yorùbá ni mo jẹ yẹn ẹwọ́dún tí mo ti wà ń gbòòrò ká ní pé lédè mi náà lọ́gbàjọba mi ò lè rírú àǹfààní tí mo jẹ yìí jẹ tí mi ò dẹ̀ pààyàn tí mi ò ṣe nǹkankan so ti yẹn sìn ìdí tí mo fi wá dúpẹ́ lọ́wọ́ nìyẹn. Kí ni àmọ̀ràn yín fọ́mọ Yorùbá? Ẹ̀yin méjèèjì nígbà tá a jọ wà nínú ilé wọ́n ní ká jáde pé fẹ́ fi. ọ̀rọ̀ bàbá àtọmọ nìyẹn ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì. Àmọ̀ràn yín fọ́mọ Yorùbá? Àmọ̀ràn fún gbogbo ọmọ Yorùbá ni wípé mo fẹ́ ká ṣera wa lọ́kàn kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa torí ọjọ́ ọ̀la àwọn àbúrò wa àtàwọn obìnrin wa tí ń bọ̀ lẹ́yìn kílẹ̀ Yorùbá dẹ̀ lè gòkè àgbà ká dẹ̀ mọ́ nígbàgbọ́ wípé ká mọ bú àwọn bàbá wa àwọn àgbàlagbà mo dẹ̀ nígbàgbọ́ wípé ilẹ̀ Yorùbá ń bíbà yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú gbogbo àwọn bàbá ilẹ̀ Yorùbá láti mójútó ààbò security nílẹ̀ Yorùbá gidigidi ohun tí bàbá mi bá mi sọ nìyẹn ìwé lọ. ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Balógun Kúyẹ̀ gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí ẹ̀yin ọkùnrin o ẹ súnmọ́ bí ọkùnrin nìkan ni mò ń tọ́jú èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ mo ti kó oògùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú àwọn oògùn ìbílẹ̀ tó jiná dẹnu kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀ tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó ṣíọ̀ orí burúkú kì í ṣe tèmi bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928 èwo ni pé kí fáyíngì òwò ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń ba yín jà tẹ́ ẹ lè dúró dáadáa bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì ẹsẹ̀ ti ń rónú ẹ̀yìn ti ń dùn yóò wá sọ di ọ̀lẹ pátápátá má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ èwo ni pé kọ́mọkùnrin pógójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá yóò wá máa súnkì kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo máa fún yín bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́ pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928 aṣoríire o.